against ọ̀nà ẹgbẹ́ wọn ti wọnú APC àti cox pẹ̀lú iṣẹ́ burúkú náà ṣe. Now I will send you a letter. Táwọn people yìí kọ sí Tinubu pé kí ni Tinubu wọ ìpamọ́ rẹ̀ ló gbà wọn ní bákì káwọn lọ eliminate wọ́n dẹ̀ sign letter yẹn ọkọ sí ilé ẹ̀ ní bọ́dí náà ó dẹ̀ receive ẹ̀. Àwọn tó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ náà wọ́n pé irú lẹ́tà burúkú rèé àwọn náà sneak photocopy wà bá rẹ̀. Lẹ́tà yẹn dẹ̀ rí àwa jù sí media Tinubu kò reply pé ó tẹ̀wọ́ òun kò tẹ̀wọ́ òun kò reply dì mí. So àwọn yẹn ló yí Ògbòho ká wọ́n yí ká àwọn ọmọdé tí wọ́n rí pé àwọn yẹn ló wá ń kó mọ́ra. The friend of mine, the enemy of the friend of my enemy is my enemy. Ó dẹ̀ ní abẹ́jàjà ń gbára àwọn eléyìí dẹ̀ rí ẹ bá sọ̀rọ̀ jà fún wa láti túbọ̀ àfi kọ́ máa bú mi nínú wọn ló ṣe interview tó ní ọmọ tápà ní mí pé mi ìmọ̀lé nígbà tá a jọ ń lọlé tó ní òun sí ẹ̀sùn nínú wọn ni òun bá pa ìlẹ́ta yẹn. Bẹ́ẹ̀ ni mo àgéṣe ẹ̀ wọ́n ní kí n bá sọ̀rọ̀ mi ò bá sọ̀rọ̀ mo ní lọ́lọ́pàá ó fẹ́ dà nǹkan rú ni. Òun gbọ́dọ̀ ló sign lẹ́tà yẹn Razak Arógundádé. Yes mo sọ fún bàbá láàfin pé irú lọ́sọ̀rọ̀ tó fẹ́ dá wàhálà lẹ́ni. Ẹ máa gbọ́ màá send ẹ̀ sí òun ló kọ́kọ́ sign lẹ́tà yẹn pé kàn pa mí. So ọ̀rọ̀ Ìgbòho ẹ̀wò dáadáa o níwájú Ọlọ́run àti èèyàn pàtàkì mo fi alálẹ̀ Yorùbá búra o mi ò against ẹ̀ pàtó ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu tí wọ́n bá mi mò ń defend ẹ̀ ìgbà táwọn tí àmì náà mo dá lóògbé láyé gbogbo Nàìjíríà ló máa arrest nígbà yẹn but ń sìn ọwọ́ ẹ̀ ti wọ̀ lára ẹ̀ àní information tí mo ti ní gan lóru àná gan ó wà lọ́dọ̀ tí wọ́n ta fún Lagos State Táyọ̀ Àyìndé lánàá ó ní nǹkan tó gbé kù. ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ intelligent mi ó lágbára. Gẹ́gẹ́ bí Ààrẹ Onakakaofo ilẹ̀ Yorùbá àwọn tó kú mi ní information pọ̀. So ó wà lọ́dọ̀ Táyọ̀ 11:45 ló kò ní ọ̀dọ̀ Táyọ̀ Àyìndé. Ṣíwọ̀n staff Lagos State oúnjẹ ní Tinubu máa ń rán láti coordinate iṣẹ́ burúkú lẹ́kọ̀ọ́. Ó ti ń ṣe Tinubu ti pẹ́ wọn ló ti fi ṣíwọ̀n staff Lagos State be compensated. It was a former SSS product. Ó di táyà ló wá ṣiṣẹ́ burúkú ẹ̀ fún Tinubu. Iṣẹ́ tó dẹ̀ gbé fún ni pé kó lọ fi owó yẹn rìkúùtù àwọn èèyàn pé kó fi fèsì lọ. Ṣé ẹni ṣe sọ síta báyìí? Kò ṣe sọ síta o. Ọ̀rọ̀ burúkú pọ̀ lẹ́rìí. So ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ń wò ó ti ṣe àwọn pé iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ nìyẹn. Wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní politician máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní. It's not a structural player. So gbogbo ìtọ́ka ń kàjọ yẹn rálì yẹn gan Tinubu gan ló máa ń kílẹ̀ ọ̀nà pé káwọn ọlọ́pàá má disturb ẹ o. Despise mi. Ayé o Gani. Kó tó débẹ̀ wá ti pe àwọn cp wá ti fún ọ lópin líbí mi lónìí ọkọ̀ pé gómìnà. Kí lẹ fi ìbàdàn ṣe nínú ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ tí mo sọ yìí either you believe or not if you are a spiritualist go and ask mi ò parọ́. Mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kowé òun ni mò ń jẹ́. Ẹ má bínú sí mi ẹ̀yin olólùfẹ́ mi. Lótìtọ́ mo wà lára àwọn tá sọ wípé ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Gani tì sẹ́gbẹ̀ẹ́ kan ká má sọ̀rọ̀ lọ́bẹ̀ torí distraction lọ́rọ̀ ẹ fẹ́ dé ló fẹ́ já sí. Ṣùgbọ́n nígbà tí mo gbọ́ voice note yìí tán jù sí mi mo ní èmi ò ní fẹ́ lè tó Ìgbòho létí o torí Ìgbòho ṣífù á ní ká má sọ̀rọ̀ ni èmi á sọ̀rọ̀ torí pé ó involve orúkọ mi èèyàn kọ́kọ́ ò sì lè parọ́ mọ́ mi nǹkan tí mi ò ṣe rí ẹjẹ́ sọ kọ́kọ́ fún yín èèyàn ọmọ ìran mi mo máa sọ láti ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti darapọ̀ mọ́ Yorùbá Nation títí di last minute èmi ò ní irọ́ tí mo fẹ́ pa fún yín láyé mi. Tell me one reason tí mo ṣe ní láti parọ́ fún yín. Wọ́n lè máa buy ọ̀pọ̀lọpọ̀ o. Nobody can buy me. Ṣé mo jọ èèyàn téèyàn kan lè forí ẹ̀ sábẹ́ kó máa control? Àìlè fi orí mi sábẹ́ control mi ṣe báyìí nǹkan tó bá sọ fẹ́ kó ṣe
òun ló generate a lot of enemy fún mi nínú movement. Òun ló make a lot of people tí wọ́n hate on me àtàwọn tí wọ́n ti ẹ̀sùn mọ́ mi rárá tí wọ́n lọ ń rojọ́ mi fún tó ń bà mí jẹ́ fún tí wọ́n bọ́dà. Tí kò yé wọn wípé torí àwọn tó wá ń bà mí jẹ́ fún wọn má so mọ́ onírọ́ ni ó parọ́ kú ó ṣe gbá kan ó ṣàwo kan nítorí wọ́n ń gbìyànjú àti fà mí mọ́ra fífà mí mọ́ra wọn tó ń fà mí mọ́ra láti fi orí mi sábẹ́ kò dẹ̀ sí bàbá lẹ́ni tó lè forí mi sábẹ́. Èèyàn tó má bẹ̀rù Ọlọ́run kì í bẹ̀rù ènìyàn. Mo páyà Ọlọ́run gan. Ó tún lè control mi tó o bá wà lórí òtítọ́ tí mo rí wípé àwọn nǹkan tó ní kí n ṣe àbí idea tó fún mi mo rí pé òtítọ́ jẹ́ ní òtítọ́ ni why not if not ènìyàn ni mí. Ṣùgbọ́n for your own good wípé kí wá lọ ṣiṣẹ́ ìwèrè kan fún ẹ kí wọ́n wá jókòó I won't do it. Mo prefer kí n ṣiṣẹ́ tí èèyàn kan máa fún mi lówó kí lọ máa bá tèèyàn jẹ́ àbí kí n ṣe gbákan fẹ́yàn kan kí kúkú fi sáfíìsì mi rẹ́ndà fún ilẹ̀ Yorùbá. Wọ́n ní Yorùbá ò kì í mọ oore kò kàn mí Ọlọ́run á san mí lẹ́san oore. Ilẹ̀ Yorùbá tí mo ṣe fún á san mí lẹ́san oore àdàbí tí mo bá ṣe ní ọ̀nà ìdá àdàbí tó bá jẹ́ pé mo parọ́ fún yín nìkan ló kù. Ṣé rí voice note yìí ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ o àyè máa ṣe analysis lé lórí dáadáa mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ni. Mo wá fẹ́ tó bá ti ń gbọ́ voice note yìí kó lè mọ irú èèyàn tí Gani Adams jẹ́ kó lè mọ̀ wípé Gani ló engineer gbogbo nǹkan tí Onítìrí wá ṣe nínú movement nítorí ó ń bínú sí Ìgbòho. Nínú voice note yìí tó bá farabalẹ̀ tó létí ìgbọ́ gbogbo àlàyé tí mo ṣe wàá rí dìmú. Farabalẹ̀ ṣó rántí ọdún about 2 years ago voice note is about 2 years ago ṣé bí 2 years ago náà kọ́ ni Onítìrí darapọ̀ mọ́ wa. Ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ wèrè tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ ṣì Sunday Adéyẹmọ Ìgbòho àti bàbá Akíntóyè wọ́n gbowó wọ́n ṣiṣẹ́ fún Tinubu wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní kan ẹnu Gani la ti ń gbọ́ gbogbo ẹ̀. Gani fi ẹnu ara ẹ̀ sọ níbí. So it has been the information from Gani to Onítìrí to àwọn ọmọlẹ́yìn ẹ̀ láti fi ba Ìgbòho àti bàbá Akíntóyè lórúkọ jẹ́ láti fi da movement rú. Túbọ̀ gbọ́. Ó lóye tó ń fún tó bá àwọn Saddam wọ́n yẹ kó tó di pé nǹkan bíi 2 weeks ago. Àwọn àlàyé tí Gani ṣe ń bì ní wípé Ìgbòho ṣiṣẹ́ fún Tinubu kódà Gani sọ débi wípé gbogbo rally tá à ń ṣe nígbà yẹn wípé Tinubu ló máa ti pe àwọn DSS pé kán clear ojú ọ̀nà fún Ìgbòho kán má fọwọ́ kàn ó kán má ṣe gbá kán má ṣàwo. Now ask yourself, is it true? Ṣé lótìtọ́ ni Yorùbá Ganiyu Ige Adams àdàbí tó bá rúre ló máa sọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àfi tó bá rúre ló máa sọ̀rẹ́ o. Gbogbo bó ṣe fi kú lé gbogbo wa tó ń gbé tutù lójoojúmọ́ gbogbo ẹ̀ là ń gbọ́ gbogbo ẹ̀ lèmi ń gbọ́ túbọ̀ máa gbé tutù ẹ̀ ṣùgbọ́n tó bá rúre this time around òun ló máa sọ̀rẹ́. Á dìde á pé ilẹ̀ Yorùbá níbi tó ti ń jẹ́ á kọjú ìjà sí ẹ bó ṣe ń kọjú ìjà sílẹ̀ Yorùbá tó ń kọjú ìjà sí gbogbo ọmọ Yorùbá. Ilẹ̀ Yorùbá á bí ẹ ẹlẹ́dàá gbogbo wa parapọ̀ á bí ẹ Gani Adams. Nígbà tí Tinubu ti rí pé mo ti sọ̀rọ̀ tó lọ ti róòlù àwọn propaganda ló ti fi pè lálẹ́ àná. Ṣé ń gbọ́? Ó dẹ̀ nígbà tó promise ẹ̀ tó bá ṣiṣẹ́ yẹn. Ọ̀rọ̀ Ìgbòho ló ń sọ. Yẹn chief of staff yẹn. No, ó ní nǹkan tí Tinubu promise ẹ̀. Ṣé tó bá ti tó Ìgbòho ló ní sọ. chief of staff yẹn? Bẹ́ẹ̀ni. Tinubu á wá pè sínú special number wọ́n bá wọn sọ̀rọ̀. Wọ́n ti máa ń ṣe nìyẹn. Òní Tinubu ò ní jẹ́ kó ní access so. Kó má dìjọ́ wájú pé èmi ni gbówó fún ó máa rányàn sí wọn. Bẹ́ẹ̀ni. Ó yìí máa ń ṣe nìyẹn. Àmọ́ bẹ́ẹ̀ kò tẹ̀ ní yọjú kò tẹ̀ ní dàbẹ̀ kó tẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ rárá àtọ̀ tí kò kàn tẹ̀ ní sí 50 rárá. million ní Tinubu ní kí super staff ìyẹn tí wọ́n 5 million mẹ́. Madam Sunday ń lọ wọ́n bá tẹ̀sí Tinubu tó ṣe o. Ó di fún àwọn ti gba 45 billion yẹn o. Bí Tinubu ṣe pé super staff pé ṣe 50 million mo ní gbogbo why tí 45 báwo ló ń jẹ́ mo lo 5 million sí. Bí yẹn ṣe bínú pé àwọn òbúrú pé ta ló ń fẹ́ pé ọ̀gá pé òye báyìí mo fún yín. Ó yẹ kí Ìgbòho sù ẹ because ohun ẹ lélẹ̀ defamation of character náà pé tó o bá sọ wípé àwa ń bá ẹ lórúkọ jẹ́ mídíà làwa we work based on information ṣùgbọ́n eléyìí ìbà lórúkọ jẹ́ la direct látẹnu ẹ ó yẹ kó o ṣàbá ẹ fà á
ibi tó ti rí gbogbo information tó ti Tinubu ti ní kán lọ fún Igboho ní 50 million tí chief of staff tó fi fún ní 5 million chief of staff gan ní Lagos State ó yẹ kó arrest máa yìí náà ṣé ń gbọ́ ó ní wọ́n ní kán fún ti Igboho kí chief of staff kó fún Igboho ní 50 million ìyẹn wá fún Igboho ní 45 million ó ti kọ́kọ́ sọ wípé ṣé ń gbọ́ ó ní kò kí ẹ máa wo bí tó ti ń contradict ara ẹ̀ lónírọ̀ yìí o ikú Igboho ló máa kú Gani bó ṣe tó gbógun títí Fáṣẹ̀hùn tó pa bàbá yẹn nìyẹn àwọn ọmọ OPC dẹ̀ ti jẹ́ kó yé mi wípé bó ṣe máa ṣe fún gbogbo wọn nìyẹn anybody tó bá ti bá jà ó lè pé 1000 babaláwo kó máa ṣe tutù ṣá kó fẹ́ tutù pààyàn wọ́n ló ní má sí ìka inú ẹ̀ oró inú ẹ̀ wọ́n ló ju tọmọ ejò lọ ó ní má sí fẹ́ anybody bóyá ti jọ jẹrí ó kí rọjọ́ kan ìjọ̀kan mọ́yàn oògùn ló máa fi ń báyàn jàbí kéèyàn kú bó ṣe títí tó gbógun ti bàbá tó ṣaláìsí TB Joshua mélòó ni káàkà ṣó wá rí tìgbò àtẹnidára egungun ẹja ni aha ẹ lọ́fun aha ẹ ní ọ̀fun gbogbo àṣìṣe tó ti ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba àsìkò tí tó ti gbogbo wọn máa bẹ̀rẹ̀ sí ní fi bí ẹ wọ́n fi bí ẹ láyé Gani wọ́n fi bí ẹ lọ́rùn ẹ wá gbọ́ àlàyé tó ṣe bẹ́ẹ̀ kẹ́ lè máa mọ̀ pé irọ́ burúkú ni máa yé máa pa ipe dalérú ni gbogbo àwọn ìṣúsùn wẹ́rẹ́ ìṣíwìnrin tó ń constitute tó ń wí rádaràda tọ́rọ̀ wọn ò ti ẹ̀gbérí tí ò lórí tí ò nídìí tó kàn wí rádaràda ń bẹ lórí social media ká lè mọ̀ pé òun ló dà wọ́n síta ṣé ń gbọ́ ẹ gbọ́ ó pọ̀ gan ó jábọ́ gan ó jábọ́ gan ni ó wá ní chief of staff ní Tinubu kò kí ń pèèyàn direct chief of staff ló ń lò fún criminal things it's now left for chief of staff ìwọ tó bá mọ video tó bá mọ chief of staff yẹn tó ní connection pẹ̀lú ẹ̀ bá mi gbé video ìdí ọ̀dọ̀ ẹ̀ kó fetí ara ẹ̀ gbọ́ tí ò bá wá lè sú Gani ajẹ́ kó kù sọ́wọ́ ẹ̀ ó ní Tinubu ní kí chief of staff kó fún Igboho ní 50 million ó nítorí Tinubu kò ń fẹ́ báyàn sọ̀rọ̀ direct ṣé ń gbọ́ ó wá ní chief of staff instead of 50,000 tó yẹ kó fún Igboho ìwọ ló sọ bẹ́ẹ̀ o ó ní 45 million ló fún instead of 50 million ó wá ní Igboho tún wá pé Tinubu wípé ẹ ṣé bàbá léèyàn tó sọ wípé Tinubu kò kí ń pèèyàn direct tó ní kò sẹ́ni tó mọ nọ́mbà ẹ̀ ìbáwo ni Igboho ṣe wá mọ nọ́mbà ẹ̀ ó ní Igboho tún wá pé ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé bàbá ẹ ṣé àti lọ wọ́n ti fún wa 45 million ó ní Tinubu ṣe wá pé chief of staff wípé wẹ́ẹ̀ ṣebí 50 million mo ní kó fún kí ló dé tó yọ 5 million bẹ́ẹ̀ bọ̀ ìwọ náà ló sọ wípé kò ń báyàn sọ̀rọ̀ you see your life irọ́ ló máa pa ẹ́. ìyẹn ti jà ẹ́ sí lọ láàrin wọn báyìí. kẹ́ ẹ lè mọ̀ pé mo ní akóyè 50 náà ẹ̀kọ́ fún 45 náà fún òun wá tẹ̀sí Tinubu pé ẹ ṣé o wọ́n ti fáwọn ní 45 million Tinubu wá pè ṣé ọ̀sán àgbàdo 50 mo ní kó fún ọ wáyé 45. èèyàn tó ní kò ní nọ́mbà ẹ̀ kò ń dá sí yàn. ẹ bá pe àwọn ògbó padà pé wáyé tó ṣe wá ń pè ọ̀gá ní 45 gan fún ẹ tó wá ń sọ. ìyẹn náà tún máa dá wà láàrin wọn báyìí. bóyá rí nìyẹn. ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ nìyẹn nǹkan tó yí gbogbo wọn. exactly so ẹ má gba ọ̀rọ̀ yẹn gbọ́ ẹni tó ti sọ kọ́tọ̀kọ́tọ̀ pé kí Tinubu wá ṣe president wọ́n ti ń kà bá àfún Tinubu lọ́wọ́lọ́wọ́ tẹ bá gbọ́ dára ṣò tó jẹ́ girlfriend ẹ̀ tó máa ń ṣiṣẹ́ fún tó máa ń bú wa yẹn náà sọ pé Tinubu máa jẹ́ ìwà láìpẹ́ yìí ó máa di president Tinubu lọ́dẹ̀ issue communicate lánàá pé àwọn ò fẹ́ gbọ́ kankan lórí self determination àwọn ìsupport instruction. ṣé ń gbọ́rọ̀ burúkú nígboro ẹnu ẹ̀ ṣé ń gbọ́rọ̀ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ yẹ Gani Adams èmi girlfriend Igboho níbi tá ti ẹ̀ wá bá dé ó máa ṣe o ṣóbìnrin máa ń lọ́kọ méjì ọkọ mi máa ń jowú ọkọ mi jowú kú kòkò lè há mi ni kò fìyàwó ẹ̀ báyọ̀ ṣeré àjẹ́ wípé ọkọ ọ̀run mi ni ọmọdé yẹ mọ́ ó ti yé mi abálájọ Adé Buhari ọmọ àlè olóòórùn ẹni ègbé ẹni àdánù ó lè olówó visa scammer ọmọ àlè olóòórùn onífo ó rí bí APC ṣe bojú ẹ̀ jẹ́ ṣé ẹ rántí pa ọmọ àlè ṣe fídíò kan tó ní èmi onídẹ̀tí ní nǹkan tí ẹ rí ro ń tèmi kò ní ò jẹ́ kémi fún lésì tí bá ti fún wọn ní ṣọ́ọ̀tì kan mi ti move on tèmi mo kàn dé rẹ́rìn ni pé wèrè
èmi ni ìyàwó èmi ni girlfriend tó ń ṣiṣẹ́ fún Ìgbòho bí olè Buhari olè ọba bíntín bó náà ṣe ń wí nìyẹn ìyàwó ọ̀bùn onídẹ̀tí ọ̀bùn ìyàwó ilé alágbèrè àlè Ìgbòho ẹjọ́ nítorí Ọlọ́run àbọ́mọ àlè ládé Buhari ni tó o bá jẹ́ àlè Ìgbòho inú ẹ̀ ò ní dùn tó o bá jẹ́ àlè tí Ìgbòho bá kẹnu sí tó bá wù ẹ́ tó kọjá tó ṣàló ẹ̀ lásán pé ọmọ rẹ̀ wà bẹ́ẹ̀ mọ́ ni ọmọ àlè Buhari olè Buhari orí mọ́ ebi APC ṣe bojú ẹjẹ́ àtọkọ ẹ̀ tán rí tí ẹ ro ó tiẹ̀ ti wá dáa gbogbo yín tẹ ní àlè Ìgbòho ni mí yes níbi tá a bá dé Ìgbòho níbi tá a bá dé a máa fẹ́ra wa òṣàrẹ́ rí kú á ní yèyé bẹ́ẹ̀ nǹkan tí kò yé ẹ̀yin méjèèjì ni wípé kò sẹ́ni nínú yín tó connect èmi àti òòṣà àárín èmi àti òòṣà ò lè yé ìyáláyà anybody ẹ gbàgbé òṣè kò ń ṣe òòṣà nìkan Ọlọ́run fi wọ́n kẹ́ mi tẹ́lẹ̀ tí mi ò gbọ́n lórí social media ni màá pariwo dádì mi lágbájá mọ́mì mi làkàṣègbè kinní kan nígbà tí mo ti rí pé wèrè ló pọ̀ jù ń bẹ́ẹ̀ tẹ́yìn etí yín kì í gbọ́ rí ẹ tún rí kí tún máa sọ pé dádì mi lágbájá dádì mi o mọ́mì mi o kinní kan o láéláé Ọlọ́run fi wọ́n kẹ́ mi ó fi wọ́n sọ̀ráǹdì mi ẹ tún lọ máa ṣògùn kẹtún ní everybody sá fún o kọ́kọ́ rí rẹ o bí Ọlọ́run ṣe ń ṣe mo ní mi ò mọ̀ àwọn tẹ́ ẹ bá tó bá ń lọ Ọlọ́run mọ̀ yọ wọ́n dànù ni torí ó ti ní ẹlòmíràn tó bẹ́tà tó máa fi rọ́pò fún mi wà lẹ́ẹ̀mí ìmọ̀ bọ́lọ́run ṣe rìnrìn àjò ayé mi ṣùgbọ́n mo kàn lè sọ fún ẹ wípé inú kan ó dáa máa fi inú kan rìnrìn àjò ayé ṣé ẹ̀ ń gbọ́ olóòórùn yìí ṣé ẹ̀ ń gbọ́ Ganiyu Ige Adams tó lé mi girlfriend ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ó rò yí pé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho yọ̀bù bíi tiẹ̀ Ganiyu Ige Adams gbogbo ọmọ OPU ló ti bá sùn tán Gani ṣó fẹ́ kí n tú ẹ síta ni ọ̀pọ̀lọpọ̀ ilé máa laná Gani ó máa fi ẹ̀yin ọmọ OPU ẹ pẹ̀lẹ́ ti yín o máa sọ yín di wèrè sórí social media especially ẹ̀yin tẹ́ wà ní Germany kò sí obìnrin kankan tó wà nínú OPU tí mi ò mọ̀ kò sí ọkùnrin yín tó wà ńbẹ̀ ní Germany tí mi ò mọ̀ tí mi ò dẹ̀ ní information bad information ẹ mọ̀ mí náà ṣé màá kó ní kó sọ ni ìyá bọ́sẹ̀ àǹkó òbẹ́bì ìyá gbogbo yín bàbá bíntín bàbá kè gbogbo sẹ́ẹ̀tì yẹn pátápátá kò ń ṣe àwọn olóòrùn kan tí àwọn olóòrùn kan wà tí kò ní ìtumọ̀ tí mi ti ẹ̀ lè gborúkọ wọn lẹ́nu mi láéláé ẹ pọ̀ bàjẹ́ ẹ sì mọ̀ wípé ẹ mọ̀ mí lánàá kó tó dé nínà mo mọ̀ pé gbogbo yín tí mo kà sílẹ̀ lórí yín gan lẹ forí bẹ́ lẹ ti forí gbá orí social media ẹ máa lànà Gani máa tú ẹ síta wà ló ṣerú ẹ mọ́ wàá kàn fìyà jẹ àwọn obìnrin OPU tó kó síbẹ̀ àwọn ìyàwó ilé oníyàwó ilé tí ọkọ wọn ṣe bísínẹ́sì tó jí sówó tí yẹn ń kówó ọkọ ẹ̀ tó wá ń fún ẹ tá lọ́jẹ̀ sóòtẹ́ẹ̀lì tá ṣe ṣọ́pì tá ṣe gbogbo ẹ̀ ìyàwó ilé oníyàwó ilé máa wọ ọ̀bùn Gani ìwọ tó jẹ́ pé òun obìnrin kan náà kì í bá sùn olórí wo ló wà lára ẹ̀ òun náà ṣe sọ pé o fúyé bàjẹ́ torí kò sí alágbára kankan tí mo mọ̀ torí ẹ pé tó wà ní rẹ́sẹ̀nsẹ̀ tá máa bà kiri lórí àyà obìnrin olóbìnrin tí ò tún ní jẹ́ single tá tún jẹ́ ìyàwó ilé Gani tí bá tẹnubọ life history ẹ pẹ̀lú ìyàwó ẹ tó kúrò nílé ẹnu ẹ wàá fẹ́ kú sórí social media yìí èmi máa ń gbìyànjú pé àwọn nǹkan kan wà má jẹ́ ń lọ bẹ̀ kí ló le tó yẹn kò sí nǹkan tó le tó yẹn so mo máa ṣẹ́nu kù gan fún many times Gani má tì mí gbọ̀ngbọ̀n má tì mí kí má tẹnubọ ọ̀rọ̀ ẹ tí bá tẹnubọ private life ẹ má dá ọmọ bí àrùn tó mẹ̀jẹ̀ ṣe má ṣẹnu ṣọṣọrọ ẹnu mi á ṣe ṣọṣọrọ bí àrùn tó mẹ̀jẹ̀ má fa ìjà ara ẹ gbé ṣùgbọ́n àwọn tó máa kóyà jẹ pọ̀ gan. mi ò mọ bẹ́ẹ̀ aráàlú ìbò ṣe gbọ́kànlé ẹ bá fẹ́ gbọ́kànlé yàn ẹ kàn wo ìpilẹ̀ṣẹ̀ lágbára. ìlara Ìgbòho ló máa pa ẹ́. ìpilẹ̀ṣẹ̀ lágbára. Gani bọ́ síta kó wá sọ nǹkan tó ṣe fún Tinubu
Gani bọ́ síta, Ganiyu Ige Adams bọ́ síta kó wá sọ fún àwọn èèyàn nǹkan tó fàjà láàrin ìwọ àti Tinubu. Ibo ni èmi ti sọ lórí show yìí pé kàn dìbò fún Tinubu. Ibo lèmi ti sọ 2 years ago yìí pé Tinubu o ẹyọ òun mo a máa dìbò fún èmi. Ẹjọ́ ẹ̀yin èèyàn, ibo ni mo ti sọ? Tó bá ní nínú mídíà tó wà nínú movement èèyàn tó kó fún Tinubu jù, tí mi bá jẹ́ number 2 má jẹ́ number 3 kí má sọ pé number 1. Mo ṣiṣẹ́ Tinubu. Mo ṣe débi wípé ní mo prepare àwọn mídíà kan sílẹ̀ kún ara mi. Mo dẹ̀ sọ lórí show pé tó bá di ìgbà campaign a bẹ̀rẹ̀ ṣe back to back. Tí bá ṣe láàárọ̀ èèyàn ká ṣe lọ́sàn èèyàn ká ṣe lálẹ́ a máa gbé lọ bẹ́ẹ̀. Lótìtọ́ ni àwọn èèyàn pè mí tán bẹ̀ mí. Èèyàn tí mo bá gba sísì ní ọwọ́ ẹ̀ kó bọ́ síta tó ò bá wá sọ síta ikú oró ló máa pa ẹni yẹn. Owó tí kan tèmi máa gbà tí mi ní nífọ̀kànbalẹ̀, tí mi ní lè sùn tí fóònù arìn gìtẹ́rù á máa bà mí àbí kankan, tí ọkàn mi á máa jẹ́ mi ká máa já mi láyà. Èmi kì í ṣe ask around. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ lọ́dọ̀ tèmi. Kàkà tí máa fi gba anything, mo dẹ̀ dákẹ́. I kept quiet. Mi ìwá ṣiṣẹ́ mọ́. Ní last year nígbà tí ọ̀rọ̀ election tó súnmọ́ pé election fẹ́ dé pé kinní kan. Ṣé the same Igboho tí àwọn ọmọ Tinubu tí wọ́n ń gbógun tì lórí social media? Abẹ́ ti gbàgbé ni wípé àwọn ọmọ aṣíwájú beggars ọmọ àlè olóòrùn ọba bẹ́ntì ọba olè Elizabeth olè bàràwọ̀ ọmọ àlè tó lọ kó àwọn olóòrùn ọmọ àlè tí gbogbo wọn wá wẹ kó mu tó ń ṣòṣìbí iṣẹ́ lórí social media tẹ́ tó wọlẹ̀ bí àránú wọn tó kó wọn jọ lọ́sọ́dọ̀ MC tó láwọn wá gbèjà Tinubu lórí social media ni. Ìjọ mọ nǹkan tó fojú ojú Ìgbòho rí. Ìyá oníkẹsẹ́ẹ̀tì òfò, ìyá àgbàyà, ìyá òṣì, ìyá àdánù àjàràbùkà, ìyá olórí bú. Oníkẹsẹ́ẹ̀tì olóhùn òfò tó roam about the street of social media bí àjẹ́ tó kú tí ò rọrùn wọ̀ tí ilé ayé àtọ̀run ò ṣe é gbé fún tó ń rìn kiri pẹ̀lú ìgbóná. Ìjọ mọ iye oríṣi show tó ṣe fún ọmọ Adéyẹmọ. Ìjọ mọ oríṣi èébú tó bú gbogbo wa. Lórí wípé Ìgbòho sọ̀rọ̀ wípé a ṣe election èèyàn tó náà lọ gba 50 million nìyẹn o. Ǹjọ́ mọ bí Ìgbòho ṣe sọ̀rọ̀ fatafata nígbà yẹn? Ṣé bí gbogbo yín lè sọ pé ó ti sọ̀rọ̀ jù? Ṣé ò sí ṣé Ganiyu Ige Adams ò sí lára àwọn tó sọ wípé Ìgbòho ti sọ̀rọ̀ jù? Mo bi yín. Ṣé ìwọ kọ́ ló mú Ìgbòho tó fi ń gún àwọn ọba kankan? Àbó ti gbàgbé fídíò ọjọ́ ọ̀rọ̀ ti wá tó fún fídíò yẹn. Gbogbo fídíò yẹn ló wà lọ́wọ́ mi. Màá wá bá ẹgbẹ́ jáde máa play fún gbogbo àwọn èèyàn. Gbàrà tí wọ́n bọ̀ sílé Ìgbòho tí Ìgbòho sá kúrò ní kíní tó òun àti tí Sunday àárọ̀ tọ́jọ́ wà níbi tó wà kó tó máa lọ sí Kútọ́nù. Ṣé bó bá síta tó sọ́mọ gbogbo àwọn ọba tó ń kọ orin ọ̀tẹ̀. Ìgbà tó máa sọ̀rọ̀ ó ní ẹ̀yin ọba ẹ ṣe nísìnyí tẹ́ ti mú kìnìún tó ń gbó kìnìún tó ń ṣe tó ń búramúramù àtàwọn ajá ẹ̀ tó ń gbó iṣẹ́ dáadáa lẹ ṣe. Gani o mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí Ìgbòho àsìkò ẹ̀san ẹ tó. Ilẹ̀ Yorùbá ti kẹ̀yìn sí ẹ. Ọkùnrin Yorùbá kẹ̀yìn sí ẹ. Obìnrin Yorùbá kẹ̀yìn sí ẹ. Ọmọdé kẹ̀yìn sí ẹ. Àgbà kẹ̀yìn sí ẹ. Àgbà tiẹ̀ mọ́ kórí burúkú lọ. Your time is up. Your game is over. Ẹ lọ wádìí ní gbogbo diaspora. Ẹ bèrè lọ́wọ́ any group kan pé ṣé wọ́n fún mi lówó rí. Mi ò nígbà. Wá òbí tá à ń ṣe gbọ́ èmi ni màá ti dáwó tèmi. Yorùbá wọn gbọ́ ìsọ́wà ní diaspora tó yẹ pé èmi wà lára tó dálẹ̀. O gbowó ẹ̀sìn. O gbowó màálù olè. Ẹlẹ́bọ òfò elétùtù ọ̀rọ̀. Ẹ má gbọ́kànlé ọ̀gbọ́ yẹn o. Ọ̀gbọ́n náà máa gbàyọ ti wálẹ̀ o. Àmì Ọlọ́run. Ẹ má gbọ́kànlé o. Ẹ ṣáàjọ tó Ọlọ́run. Èmi á pé bàbá lọ́la. Ẹ jọ̀ọ́ ẹ wò káwọn bá ṣe lè yanjú ọ̀rọ̀. Ẹ má gbọ́kànlé rárá torí iṣẹ́ tó fẹ́ ṣe owó yẹn wọ́n ń da owó yẹn pọ̀ kó dà kí nìyẹn rú. Ó dàrú. Owó ni o. Owó ni o bó ṣe ń gbà káàkiri nígbà tó ṣe politics nìyẹn. Ìlara olóògùn Ọlọ́run. Ibi tó bí ojú ti sọ ọgbọ́n yẹn tó jẹ́ fún yín gbogbo yín gbọ́ ojú dúgbà yẹn. Ìwọ sọ. Bó ṣe wá ṣiṣẹ́ fún PDP ní Èkìtì tó ti gbowó Tinubu
tó ti kọ́ àwọn pé káwọn sọ pé IG fẹ́ pé àgbẹ̀ jẹ́ IG fẹ́ wá arrest àwọn tó ní tó parọ́ fún àwọn PDP ẹlẹ́sẹ̀ ní Sunday guy ni. Ọlọ́run alágbogbo à ń bẹ̀ lágbára lọ́hùn. Ẹ bá mi sẹ́ndì kìíní yẹn. Àmì o social media ló pọ̀ bí ìtàn yìí jẹ́ social media ó kàn fún ọ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó kàn sọ̀rọ̀ tó social media ó dẹ̀ ti fáwọn míì nílẹ̀ pé màá pín nílẹ̀ ìpàdé kọ́lé sí bí àwọn yẹn tó ń larí mọ́. Ọ̀dẹ̀ wọ̀n pé mo ṣòro bú ẹni tó bá bú mi ìpìlẹ̀ṣẹ̀ ìgbẹ̀yìn ẹ̀ máa ń kóró. Ìgbẹ̀yìn ẹ ti kóró. Ganiyu Ige Adams ó rí ni wípé ó kàn ń wọṣọ funfun ni aṣọ dúdú ló wà lọ́rùn ẹ. Ẹ máa fọkàn tí bàbá yẹn tẹ́ bá fẹ́ Yorùbá bí oníkẹ́ support mi o group tẹ́ bá wọ̀ kó wà ṣe kí ẹ lọ wá group bí support ẹ má fọkàn sí Sunday o. Ṣé gbọ́? Ẹni tó dẹ̀ shock mi jù lálẹ́ àná fídíò tàbí bàbá Akíntóyè tó ti ní kọ́ bá ní kó ń ṣù sí president Tinubu lòun á fẹ́ kó jẹ president Nàìjíríà nínú tàbí táwọn ará àwọn ọmọ gé. Ṣé o ti rí? Ṣé ẹ̀yin èèyàn ò ti máa rí pọ́ original ọmọ àlè lélẹ̀? Ok, wọ́n gbé Haúsá sílẹ̀, wọ́n gbé Yíbò sílẹ̀, wọ́n gbé Yorùbá sílẹ̀. Àgbàlagbà ni bàbá. Ṣé nítorí bàbá ti ń lead the self-determination movement kó dẹ̀ bá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá jàtọ̀ pátápátá? Ìjọ ọmọye tá a dá ìjọ ọmọye mílíọ̀n tí a ná lórí pé káwọn èèyàn má dìbò nílẹ̀ Yorùbá. Ṣebí gbogbo yín ilẹ̀ wà lára àwọn tó block ẹ̀. Tí bàbá Akíntóyè bá sọ bẹ́ẹ̀ wípé okay tó bá wá di kàráǹgídá wípé dodododo wọ́n ní láti dìbò wípé okay Yorùbá rèé Haúsá rèé Ìgbò rèé o ta làwọn máa prefer láàrin wọn ìgbà tó jọpọ̀ mọ àlè ni ẹ́ ìgbà tó jọpọ̀ mọ àlè ni ẹ́ ṣòdẹ̀ wá rí Ganiyu Ige Adams ata epo iyọ̀ ilẹ̀ Yorùbá tó jẹ àbí ẹ Gani àbí ẹ wà pọ̀ adòróró síkùn ẹ̀ o mọ̀jú kó máa ta ọfà kó máa ṣògùn sáwọn èèyàn kó máa àwọn ọlọ́jọ́ ògbóni ni ẹ́ kó máa lo ìbọn púpọ̀ ògbóni kó máa yìnyàn níbọn lójú oorun kó máa gbé ẹbọ sórí ìta mẹ́ta bó ti ń ṣètùtù eléyìí kó máa ṣe léyìí nǹkan tó ń fi lé ayé ẹ̀ ṣe nìyẹn wọ́n ní nǹkan tí àfọwọ́ ẹ̀ fi ń bá lọ láyé ẹ̀ nìyẹn èyí tó kù wàá ná sórí ìyàwó oníyàwó. Gani iṣẹ́ ẹ̀ dẹ̀ pọ̀ lọ́wọ́ mi o Gani Gani fẹ́ sọ̀rọ̀ Gani ó fẹ́ push mi kí n sọ̀rọ̀ ní sì fẹ́ sọ̀rọ̀ torí tí mo bá ń já àwọn nǹkan kan fún ẹ á ká ẹ láyà ìwọ̀nba lèmi máa ń gbẹ́ kòtò ọ̀tá mi mọ́ níwọ̀n. Gani tí bá tẹnu bọ ọ̀rọ̀ ẹ Gani ẹ̀mí àpín lórí social media yìí information mo máa ń sọ fún ẹ ó máa ń rò péré ni mò ń ṣe information tó wà ní ọwọ́ mi ó bá des ó détì lọ wá ti tèmi náà sí ṣùgbọ́n sórí gbogbo àwọn wèrè tó ń dà sórí social media mi kọjá level gbogbo àwọn ìdẹ̀tí àná yẹn ìwọ gógó ni mo need ìwọ ni mo need Gani tó o bá mọ̀ wípé ọ̀rọ̀ wà lẹ́nu orí ìyá ẹgbẹ́ kó o bọ́ síta kó o sọ̀rọ̀ grant interview kó tá sí mi kó wá wo àwọn ọ̀rọ̀ tó máa jáde máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan fún ẹni orí ẹ̀ á ṣíkọ́ bí ará Àkúrẹ́ ṣe máa sọ wá sọ̀rọ̀ Àkúrẹ́ àfọ̀ máa sọ̀rọ̀ gba orí rẹ̀ á ṣíkọ́ máa sọ̀rọ̀ sí orí rẹ̀ á ṣíkọ́. Níwọ Gani ìlara Sunday Adéyẹmọ ló máa pa ẹ́ so Igboho promise àwa media òun akọ́lé fẹ́lòmíì òun ara lẹ̀ fẹ́lò Igboho dà náà torí ó dẹ̀ tó ṣó ṣe fún wọn ó dà tèmi dà ó gbé dọ́dọ̀ ti tèmi o so ó tiẹ̀ máa fáwọn èèyàn ńlẹ̀ lọ́fẹ̀ẹ́ tó ń fáwọn èèyàn ńlẹ̀ ó ṣàmì gbogbogbò èyí ò dáa o ó sì yọ girlfriend ẹ̀ ń setting ilẹ̀ tèmi dà ilé tèmi dà ìlara Ìgbòho ló máa pa ẹ́ Gani òòrò ògùn ẹ̀ṣẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ mo gbọ́. Mo fídíò ẹ̀ báyìí mo bá ṣùgbọ́n láti fún èèyàn mẹ́rin wà pé ayé ẹ wo bàbá yìí tẹ́mi bàbá tí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ náà lọ́wọ́ ẹ̀ pé ó lè fún torí self-determination. mo gbọ́ fídíò yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé bàbá yẹn àti Sunday ìdíjọ́ ń ṣiṣẹ́ papọ̀.
ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ìgbà táwọn onítìrí máa dé àwọn ìyá ẹlẹ́sẹ̀ òsì méjì lára ariwo tí wọ́n pa ìwọ tí ọ̀rọ̀ òye tán kàn parọ́ fún ẹ kó lè mọ ibi tí generation tí gbogbo information yẹn ti ń wá òun ló ń gbọ́ lẹ́nu ààrẹ gangan ló fún wọn ní information yẹn kàn lọ lò. Tẹ́ bá wá ń gbọ́ tán kó èpè fún bàbá burúkú wípé bàbá ń tàn yẹn ni ó fẹ́ fi yín ṣiṣẹ́ fún Tinubu ni nǹkan tí information tí Gani tó fún wọn rèé. Gbogbo ọ̀tẹ̀ tí wọ́n gbé ti bàbá and everything tí wọ́n fi ru yín lójú tán pa irọ́ kàǹkà tán yí mọ́ àwọn bàbá yẹn lórí Gani ló wà brain behind it. Tó bá nírọ́ ni mo pa òun kọ́ ló ń gbọ́ ẹ̀ ṣé òun kọ́ ló ń fetí ara ẹ̀ gbọ́ ẹ̀. Gani níwọ tó jẹ́ wípé omi ìwẹ̀ ara ẹ̀ tó bá fi wẹ̀ ló máa ń gbé fún àwọn kúùkù ilé ẹ̀ tó máa fi ń sóúnjẹ fún àwọn boys ẹ̀. Omi tó bá fi wẹ̀ just the same way bí bàbá Wálé Adéníran nígbà tó ń gbé pẹ̀lú bàbá Akíntóyè tó máa ṣe ń fi omi ìwẹ̀ ara wọn táàbù tá lọ fi sóúnjẹ fún bàbá tí ìyàwó yẹn ti sá lọ báyìí nígbà tí ò rówó tí ò sí nǹkan kan mọ́ ìyàwó ti kọ bàbá Wálé Adéníran báyìí oh God ló wà ń sìn ó ti dà sí oh God. Nígbà tí ò rí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe wọ̀nyí Ọlọ́run á bì yín. Gani ò kì í ṣekúre ilẹ̀ ti mọ́ bólóró ẹ ní gbangba ní interest inú kéèsì ẹ mọ́ ọmọ Yorùbá ò pè ẹ mọ́ ó bá ní 1 trillion ọmọ ogun ẹ lọ kú pọ̀ kò kàn yé ẹ lọ rúnra yín lọ máa tà wọ́n bó ti ń tà wọ́n kò kàn yé. Bọ̀ wípé bèbí ò ṣẹ́jú gbàgbé òṣì bèbí eléyìí ti ṣẹ́jú kò wá sí iye irọ́ tó o lè pa irọ́ wo lẹ tún fẹ́ pa ju eléyìí tẹ́tẹ́ pa sẹ́yìn mọ́ máa dé yẹ mọ́ ẹ ló ń tàn wọ́n ni nítorí ó ń tàn wọ́n yẹn wọ́n dẹ̀ fẹ́ lọ pamọ́lé. rí nǹkan tó ẹgbàá mi lórí Ọlọ́run Gani tí ẹ bá ẹ ìlara pa ẹ ẹlẹ́dàá Ìgbòho ló máa fìyà jẹ ó ti ń ṣe fún gbogbo àwọn èèyàn kankan lèèyàn ṣe tí ò ní ṣe mí mọ́ ṣé orí Ìgbòho ló máa fi igi do sí pé kó máa báyàn jà ní kó máa bọ́mọ ilẹ̀ Yorùbá jà lórí ilẹ̀ bàbá wọn kó sì máa dúnkòkò mọ́ wọn kó máa fi kú pa wọn orí Ìgbòho ló máa já lókun ẹ̀mí ẹ̀ máa já sí láti òní èlò àṣẹ́gun o ewé ayé ni mo fi wí o ẹgbà ọ̀run ẹgbà lẹ́nu mi gbogbo ọjọ́kọjọ́ ìgbàkúùgbà tí Ganiyu Ìgè Adams Ìgè bá gbé ohunkóhun kalẹ̀ láti fi hàn ọmọ Yorùbá kankan léèmọ̀ ó ta lọ́fà ni àbó oṣoògùn ni àbó pẹlẹ́dà wa ni sí nǹkan tí ò dáa tó gbé ètùtù kalẹ̀ torí tiwa àbó gbẹ́bọ nítorí tiwa orí Ganiyu Adams Ìgè ó ní kó máa lọ o àṣẹ ó yẹ ẹ bá mi fàṣẹ sí. Jọ̀ọ́ nítorí Ọlọ́run fídíò tó bá ti dọ́dọ̀ ẹ bá mi pín kó dé ọ̀dọ̀ chief of staff yẹn ní Lagos State tí ò bá lè sùn Gani ó kù sọ́wọ́ ẹ̀ video voice note yìí ò tí ì tàn ó sì kù mi ìfẹ́ kí fídíò ikú jù báyìí lọ ni a máa ṣe continuation kìíní ẹ̀ ní ọ̀la ẹ ti gbọ́ ẹ ṣe gan ni má gbàgbé bá mi subscribe sórí YouTube channel tó bá lò ní gbọ́ àwa gan ò ní gbà enough is enough we are tired of you ó lè halẹ̀ mọ́ gbogbo wa nílẹ̀ Yorùbá ta ni ẹ́ bá mi drop comment ẹ̀ sábẹ́ fídíò ẹ̀.